ẹ̀yin ènìyàn wa ọwọ́ ti ba àwọn ọ̀daràn o nínú igbó Old Ọ̀yọ́ National Park. Àwọn ọ̀daràn ojú wọn lẹ̀ ń wò yìí o, ṣé ti rí àjọ NDLEA àwọn ni wọ́n lọ mú wọn nínú igbó kìjikìji ń bẹ̀ yẹn. Ibẹ̀ ni wọ́n ṣí iléeṣẹ́ egbòogi olóró sí. Ẹ wò ó, àwọn ọmọ orílẹ̀-èdè Mexico 4 ní ọwọ́ àjọ NDLEA bá o nínú igbó Old Ọ̀yọ́ National Park. Ṣé ti rí àwọn kẹ́míkà tí wọ́n ń pò papọ̀ fún ará ìlú mu leléyìí o, tó jẹ́ pé àjọ NAFDAC kò fọwọ́ sí. NDLEA àwọn náà wọn ò bá wọn bu ọwọ́ lù o. Àjọ EFCC wọ́n ní wọn mọ̀ ń pa ẹ̀. NAFDAC wọ́n ní wọn mọ̀ wípé irú iléeṣẹ́ yìí wà nínú igbó kìjikìji nínú igbó Old Ọ̀yọ́ National Park. Àwa ń sọ wípé kò sí ètò ààbò nínú ìlú. Ṣé ti rí bó ṣe rí bọ́rọ́kọ́tọ́ òun leléyìí o. Ọmọ orílẹ̀-èdè Mexico wọ́n ní multi-billion naira iléeṣẹ́ egbòogi olóró ni wọ́n ṣí sí ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ wípé ara àwọn nǹkan tó ń fà náà ní tí ètò ààbò fi sí. Torí irú àwọn eléyìí náà báyìí ó ṣeé ṣe kí wọ́n máa lo àwọn agbésùnmọ̀mí láti máa dáàbò bo ara wọn náà nínú igbó níbẹ̀ yẹn. Ta ló tẹ̀ mọ irú iṣẹ́ ńlá burúkú míì tí wọ́n ń ṣe yàtọ̀ sí kẹ́míkà tí wọ́n ń pò papọ̀ nínú igbó yìí. Ẹ wo, jẹ́ ká fi ohùn sí kẹ́ ẹ máa bá wa rí bí wọ́n ṣe ń mú wọn lọ sí àwọn ibi tí wọ́n rí àwọn irinṣẹ́ ńláńlá sí tí wọ́n fi ń ṣe gbòógì olóró. Wọ́n ti ba ayé àwọn ọ̀dọ́ jẹ́, àwọn ọ̀dọ́ ti wà òǹkólòsì, gbogbo àwọn nǹkan táwọn ọ̀dọ́ ń gbé lura. Ẹ wo ibi tí wọ́n ti ń sè lẹ́rí yìí, ìkòkò ńlá bàràkàtà ńlá yìí, ibẹ̀ ni wọ́n ti ń po kẹ́míkà papọ̀ tí wọ́n wá ń tà fún àwọn ará ìlú mu. Àtòwọn àtọmọ Igbo ní o, àwọn ọmọ Igbo ṣe mọ̀ pé àwọn ń tiwọn, àwọn ló ní ayédèrú gbogbo nǹkan bíi oògùn oríṣiríṣi, ọtí ẹlẹ́rìndòdò ayédèrú, àwọn ló ń ṣe. Arákùnrin ọmọ orílẹ̀-èdè Mexico tọwọ́ báyìí, òun ni wọ́n so ọwọ́ ẹ̀ papọ̀ yìí pẹ̀lú ọmọ Igbo tó jọ ń ṣiṣẹ́ ibi nínú igbó Old Ọ̀yọ́ National Park. Yorùbá jí má sùn, ẹ jẹ́ ká jí lójú oorun wa pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Báwo ni ọmọ orílẹ̀-èdè Mexico ṣe máa wà nínú igbó Old Ọ̀yọ́ National Park tí ìjọba náà wọn ò mọ̀ sí? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, báwo ni ọmọ orílẹ̀-èdè Mexico ṣe wọ ibẹ̀ yẹn tí wọ́n kọ́lé síbẹ̀ tí wọ́n dẹ̀ ń kó àwọn irinṣẹ́ wọ̀nyí wọlé? Ibo ni wọ́n gbé gbà? Kì í ṣe pápákọ̀ òfurufú ni wọ́n gbé gbà ní láti orílẹ̀-èdè Mexico wá balẹ̀ sínú Nàìjíríà. Ẹ̀yin ènìyàn wa, àwọn wo ló fún wọn ní ilẹ̀ ibẹ̀ yẹn? Àwọn wo ló ní ilẹ̀ ibẹ̀ yẹn? Ṣe rí pé wàhálà gidi lélẹ́yìí. Yorùbá jẹ́ ká ronú ara wa o. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ìlú yìí o. Kélédùmarè kó gbà wá lọ́wọ́ àwọn ìkà yìí o. Follow here. Awesome. What is it? You come on, what is water? What type of water? Distilled water? What type of water? Normal water. What do you use it for? I will tell you this first. To do what? To do what? I know it's normal water. Because me, I use like yesterday. I want to. There's no water. I want to wash my feet. What is this? Focus. Raising this. Open this. What's this? Is this dangerous or no? Distillation. I don't know. Àwọn àjọ NDLEA máa ní kó mú àwọn lọ́bi tí wọ́n ti ń ṣe àwọn egbòogi olóró wẹ̀ tí wọ́n ti ń po kẹ́míkà papọ̀. Ibẹ̀ ló fẹ́ ṣí yìí, ẹ ti rí. Ṣé ẹ rí? multi-billion naira. Is there something inside? No. It's empty? I don't know nothing because that yesterday. I'm blocked.
where they used to cook milk. This evaporator, where they crystallize the substance. Come closer. Oh, please help us open this one. Be careful. Where are your hand gloves? They should give us hand gloves. Okay. What's here? Open it open. Okay. The same thing with that. This is the same. Okay. Let's open this one. Enter. Any extra no smart? Àṣàkẹ́ TV show.